أخطأ مع امرأة ثم بعد ذلك أراد أن يتزوج من ابنتها فما الحكم؟ ابنتها. الإمام الشافعي جوز أن يتزوج رجل ابن المرأة التي زنى بها وقال إن ماء الزنا هدر. هل يجوز للرجل أن يتزوج من ابنته من الزنا؟ ذهب الشافعية وهو قول عند المالكية قال به ابن الماجشون من المالكية إلى أن ماء الزنا هدر كأنه غير موجود، يعني مهدر في الشرع، ولذلك قالوا يجوز أن يتزوج ابنته من الزنا. هل ثبت عن الإمام الشافعي أنه يصحح أن يتزوج الأب بابنته من الزنا؟ هذا مروي عن الشافعي نقله عنه عدد من العلماء. أجاز الشافعي رحمه الله تعالى وغيره لهذا الرجل أن يتزوج بابنة هذه المرأة التي زنى بها في حال التوبة، والله تعالى أعلم، وأسأل الله أن يسترنا في الدنيا والآخرة. هو لو عرفنا بنت، بنته يعني إيه؟ بنت يعني هو بنته متى تكون بنته؟ يعني إيه قال إن بنته؟ بالحديث النهارده بنشوفه النهارده دي ان ايه محمد النووي قال دي بنت. بنته يعني ايه؟ البنت الشرعيه قائمه على زواج شرعي. ẹ wo fọ́nrán yìí, ẹ má ṣe sùn wò ó kọ́ ẹ gbọ́ nǹkan tí àwọn ọmọ lárúbáwá sọ nípa pé ṣé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ nínú Islam. Gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin náà dẹ̀ ni wọ́n jẹ́rìí sí. Wo fọ́nrán ìwà gbọ́ dáadáa kẹ́dẹ̀ pín fọ́nrán ẹ̀ jẹ́ kó lọ. Bàbá lè fẹ́ ọmọ ẹ̀. Bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bá ti níyàwó ńlé tó wá lọ ṣe àgbèrè, ìyẹn tí wọ́n pè ní ṣìnà nínú Islam. Ọmọ tí ìyàwó tó wà ń ta yẹn bá wá bí tó máa jẹ́ obìnrin, bàbá lè fẹ́. Àwọn àfáà ọmọ bí wọ́n ṣe máa sọ eléyìí fún yín, àmọ́ tẹ́ bá ti gba ṣẹ̀ríà wọ́n á sọ fún yín. Ẹ jẹ́ á wò. Ẹ lọ ka Quran 25:54. Allah ní òun ni ẹni tí ó ṣe ẹ̀dá abara láti inú omi, ìyẹn àtọ̀ ọkùnrin. Òun ṣe ìbátan àti ìbátan àna fún yín. Allah ní olúwa rẹ̀ sì jẹ́ alágbára. Allah lóhùn lálágbára. Quran tẹ́ ka iṣẹ́ mọ̀ pé ẹ lè lágbọ́yé ẹ wá tá bá fẹ́ wò fúnra yín, ẹ wá tẹ Quran 25:54 Al-Kutubi. Allah sọ báyìí, ó ní nípa ìbátan, nípa ìgbéyàwó, ó ní nípa ìjọra ọ̀nà méjì ni, nípa ìyíkàkà tó jọra yẹn ní ti alábàátan nípa ti àwọn ọmọ ènìyàn. Arákùnrin yẹn jẹ́ Ibn al-Arabi, ó wí pé èyí tí ó tọ́nà nípa dídàpọ̀ àtọ̀ ọmọ ti ọkùnrin àti ti obìnrin nípa ìgbéyàwó, ó ní tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ọkọ yẹn ti níyàwó ńlé tó bá ṣègbéyàwó ti Islam, ìyẹn ìgbéyàwó Muslim, ó ní tí ó bá wá lọ bímọ kan síta tí kò bá ìyàwó yẹn ṣègbéyàwó, tó bá bímọ obìnrin, ó ní ó lè fẹ́ ọmọ obìnrin yẹn, ó ló tọ́ súnà. Ó ní torí pàápàá jùlọ tí wọ́n bá lọ ṣe àyẹ̀wò ìyẹn DNA, wọ́n mọ̀ òun ló lọ́mọ, àmọ́ kò bá ìyá ẹ̀ ṣègbéyàwó. Allah àti Muhammadu ní ẹ̀tọ́ ẹ̀ ni ó lè fẹ́ ọmọ yẹn, yẹn bàbá. Ṣé rí pé Islam ó tìyàn lójú ju ó lè lọ. Gbogbo àwọn skọ́là, àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n wá panupọ̀, gbogbo wọn wá panupọ̀, wọ́n wá sọ pé torí pé ọmọ tó bí síta yẹn kò tọ́ súnà, ìdí tó ṣe lè fẹ́ ọmọ yẹn nìyẹn o. Ẹ má jẹ́ kí àwọn àfáà parọ́ fún yín. Bí gẹ́gẹ́ bí tó bá lọ bá àfáà pé ṣé bàbá lè fẹ́ ọmọ, ó máa sọ pé rárá, á fún ẹ ní Quran 4:23 níbẹ̀ láti ní bàbá ò lè fẹ́ ọmọ ò lè fẹ́ ìyá ẹ̀. Allah sọ yẹn. Àmọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé tí bàbá bá ṣègbéyàwó tó ti ní àwọn ọmọ kan, kó wá lọ ṣe àgbèrè yẹn ṣìnà, ó wá lọ bímọ mí síta ọmọ obìnrin yẹn, ìjẹ́ ṣó lè fẹ́? Béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àfa ẹ̀ kó wá gbọ́ èsì tó máa fún ẹ. A fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá, ó gbẹ̀yìn Yorùbá wa kẹ́ mọ̀ pé ẹ̀sìn Islam ó ti ní lójú jo lè lọ. Kọ́ mọ̀ pé èèyàn lágbájá ti jalè bí Olúwo Rashidi nsìn tó ti jalè rí, bóyá ti jalè rí yẹn ó sàn ju kéèyàn ṣe Muslim lọ. If a man has a daughter out of wedlock without nikah in Islam, the daughter is lawful for the man to marry. This is Islam they are preaching for us. They want everybody to be Islam. If you have Islam in your life, become a Muslim, Islam is peaceful. Ṣé wèrè tẹ́fẹ́ gbé wá sílẹ̀ wá lélẹ̀? Torí pé kò ṣe nìka kò ṣègbéyàwó, ẹ̀ ń sọ pé bàbá lè fẹ́ ọmọ ẹ̀. Tó bá lọ bá àfáà ẹsẹ̀ mọ̀ yín sọ fún ẹ̀, á fẹ́ fún ẹ ní Quran 4:23 pé bàbá ò lè fọmọ. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé tí bàbá bá ti ṣègbéyàwó, ó wá lọ fẹ́ lòmíì, ó lọ bẹ́ lòmíì ń ta, kò ṣe nìkan kò ṣègbéyàwó pẹ̀lẹ́ nìyẹn, ó bímọ, ṣó lè fẹ́ ọmọ obìnrin yẹn? Béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Islam kò ń ṣe nǹkan tó yẹ kó wà láwùjọ àwa ọmọ Yorùbá o, nǹkan tó ń dójú tì ní jolè lọ ni. Islam àṣà àti ṣe àwọn Lárúbáwá ni.
gbogbo èèyàn ọmọ Yorùbá èèyàn ọmọ ìyá mi ẹ jí ẹ ṣe no to Islam ẹ fi Islam lẹ̀.